Everybody. Yes. Baku no nígbà. No best. I don't cooperate. I don't cooperate. But ẹ̀yàn mi jẹ́ o. Yari. Adamu compose. I don't dey compose. Adamu compose. I don't dey cooperated. Àbúrò, àwọn ti smash rider tó wọ́n ní tó máa dà ńlá yẹn, wọ́n ti dé o. Òrùka yìí ẹ fẹ́ bàjẹ́ dànù. Ògùn fẹ́ pa ẹ̀dà níta ló ń pè ní dispatch rider. Jọjáde wèrè wo ló gbé bàtà sórí rí? Ẹ̀gbọ́n ìyàwó olóko bàtà síbẹ̀. Olórí gbẹ́sẹ̀ lẹ́ wèrè. Olórí burúkú èèyàn pọ̀ lẹ́kọ̀ọ́. Who I dey play? Na you I dey play ko na me. What happened? Satan I dey play go. Ìyá ẹ jábọ̀ kí lóòótọ́? Wà á dé Kánò rí rẹ̀. Ṣé lórí burúkú yẹn? Ìyá ìwọ kọ́ ló ní kí ká máa play ká máa prank wèrè yín lọ ni. Jẹ́ kí n wà ní character tí wèrè yẹn bá dé kóró òfin àjẹ tí máa lò fẹ́ gbà lóòótọ́. Ọ̀gá jẹ́ ká jọ play. Ó yà fẹjọ́lẹ̀ Gàórí Gàónà. Gàórí Gàónà. Méjì àìfọlẹ́ èkó. Double 6. Kai. Double 2. Banko. Oyo Allah, Musa. Baby Bùnmi jẹun kó wà òkè kórí ẹ plum síbẹ̀ má worry. Ẹ wá kí ló ṣe yín? Oúnjẹ la fi ń tọ́ yíbo ṣe yíbo lèmi ni àbẹ̀wò ni wèrè gan. Ó ti ń jọra àwọn lóòótọ́ èwo ni wèrè gan. Ẹ ti ń treat mi bí àbò kí o èwo ni wèrè. Ó dé bíbá ayé sí ọgbọ́n oúnjẹ wa. Ṣé oúnjẹ ló yẹ gbogbo wa ni àbí ká wọlé ká lọ ṣe ti bí? O ti ń wá ẹ̀yìn mi o. Calm down, ó mọ̀ pé olórí burúkú aláìbàjẹ́ yẹn ò sí bíbá ẹ̀. A máa ṣe làlàkúlà, máa ṣe oríṣiríṣi, a máa ba ayé ara wa jẹ́ gan bíbá ẹ̀, má worry, má fọ́, ó mọ̀ mí náà, trust me baby. Wà bigtomi o ti ń gbé mi mọ́ra o. O ti ń gbé mi mọ́ra o. Ṣé mo kọ́ lórí burúkú yẹn ló ń pèrè ní táṣàfù? Ó iwájú èmi tàn mí ọmọ tẹ́mi tírénì gangan ni wá o. Báwo ni a fẹjọ́ lẹ̀ jàre à? Fẹjọ́ lẹ̀ so àwa máa ń ṣèjì ẹ̀fẹ̀ mo lè wọ́n mẹ́ lọ́wọ́. Àwa kí ló ṣẹlẹ̀? Ẹ̀yẹ tí mo wà lórí ìjókòó. Sọ́nù bẹ́ẹ̀ sọ orí burúkú ni. Ṣé wà tàbúrú ẹ̀ ń wà nù mí ni? Wà á ṣòwò ẹ̀ ni. Sábò kí ni ẹ̀yà wèrè mi? Indirectly ilé ọkọ ẹ̀ ló ṣì wà. Wà á kọ́kọ́ máa fọwọ́ yẹn wọ̀ náà. Kí wá lè mi ṣe àlele mi? Farabalẹ̀. Wà ó ti yé mi sùn. Nítorí àbúrú ẹ̀ èmi wọ kọ̀stúmù. Mo sọ́ra mi ní gate man mò ń ṣe bí mọ́là lóòótọ́. Nítorí tọ́kọ̀ ẹ bá dé kó lè mi ní pé security lòun fẹ́ gbà. Ìyá ẹ̀ wá wà nù mí ẹ̀yin méjèèjì. Ẹ̀yà wèrè ni. Wà ọ̀gá ni wà o fẹ́ máa kọjọ́ mi. O fẹ́ máa kọjọ́ àbúrò mi níwájú mi. Èlò gan ni ìyá láàsì mi. Èlò ló fún mi. Èlò ni ìyá láàsì mi. Wà á wọlé òkè wà á jẹ wà á tún máa búrò mi. Wà á mú wọlé wà á bẹ́ẹ̀ sì máa làbẹ́ ní làjọ olóògùnkú rẹ̀. Wà á sọ wáìnì o lè mú kókó sàmà mẹ́jọ kílẹ̀ tó mọ́ o lè mú 50. Wà á sọ̀rọ̀ ó tán yẹn rà mí yọ. Fẹjọ́ lẹ̀ wèrè fẹjọ́ lẹ̀ jẹ́ ká jẹ kó tó tó lé bí wàá máa rọ̀ fún wa máa rọ̀ fún náà nìyẹn a máa ṣe bí wèrè bí wàá ṣe máa rọ̀ fún wa máa rọ̀ pé mo ti jẹ́ lára ṣe ń kọ́ ẹ mo sì gba gbogbo tọwọ́ ẹ̀ tán lára ṣe ń kọ́ ẹ. Àyà ò lè jẹ mí o. Àwọn eléyìí owó prank ní bàbá kọ́ mi padà o. Géèmù tá à ń play ó ṣe ìkò ṣe reality o. This food go cold o, chop now. Mo jẹun kóhun jẹ ìwọ jẹ. Omi ò mọ́nú àbúrò ẹ̀ bóyá fẹ́ pàṣẹ mi. Èmi ò lè jẹun nílé àlè. O lè jẹun láàlè wo. Jẹ́ ni. Ẹ̀bọ̀ o lè wọ aláàlè kó máa jẹ tibí. Èmi mo ní tibí náà. Níyà ni Ìbòròdú ló ń ṣe. No dey shout for here na estate today na. Hello. Mo lè fa bí iṣẹ́ tí mo dá bí ìyàwó ìjà wẹ̀rẹ̀ ni. Hello. Mi lè dá bí irúṣẹ́. Chop. Jẹun má máa wò mí bẹ́ẹ̀ mọ́ kí ló ń ṣe. Everybody. Tí bá kú. Bá kú mọ̀ nígbà o. Ọkọ̀ ilé wọlé àtẹnu. Ẹ̀gbọ́n mi ẹ fi ìdẹ̀ ó ti ń di bébì nìyẹn. Ṣé tí wọ́n lè bá wọlé sùn wá? No best. I don't cooperate. Àwọn tí I don't cooperate. But ẹ̀yàn mi jẹ́ o. Yari. Adamu compose. I don't dey compose. Adamu compose. I don't dey cooperated. But ìyá yín sá. Mi ti gbọ́. Jẹ́ ń lọ múra, jẹ́ ń lọ change. Ṣùgbọ́n. Lọ mú tó wẹ̀. Káwọn sanwó àkókò tó dé. Wàá tó ìtumọ̀ kó lórí burúkú nìyẹn. Lọ́dà tàbúrò wa ti ní ìṣe mi ní kó máa sọpọ́ọ̀tì o. Òun bèèrè àmì pé sẹ́mi máa ń lo kọ́ndọ̀mù. Ṣé mo ti ná ọmọ láyé ni?
Hello, àbúrò ẹ ló máa bí ìbejì fẹ́mi. Àwùjá o ṣe máa bí ìbejì tó bá bí ìbejì gbogbo àwọn ti bọ́ bísíǹsì ti bàjẹ́ nìyẹn. Èmi náà ṣe mo ti wá gbéra. Àtijọ́ àti mú wá olóòní di o. Wà má lọ di ọ̀nà àtijọ́ àti mú má lọ di o má di wèrè ní ẹ̀ o. Má fẹ́ pọn di ọ̀nà àtijọ́ tèmi nìyẹn. Má lọ fẹ́ pọn wèrè di o. Èmi náà ṣe máa gbéra. Sọ̀rọ̀ mi pé ni. O lè gbéra jù. Bọ̀bọ̀ yóò sí lórí ìlà. O lè gbéra. Ọláyé 136 gbàgbàngbà ungwa. Kai double 6. Buringan na 6. This place na 6. Na 6. Yawa. Ɗauko mana. Ka ɗauko ga ita mana. Ka ɗauko wancan ka ɗauko da. Obìnrin ẹlẹ́jọ́. 500. 500. 500. Kí ló ṣẹlẹ̀? 500. Àbúrò àwọn dispatch rider tó wọ́n ní àwọn kíní tó máa ń rà kíní ṣíkì tó máa ń dà ńlá yẹn wọ́n ti dé o. Òrùka yìí ẹ fẹ́ bàjẹ́ dànù. Are you crazy? Ta ló ń pè ní dispatch ògùn fẹ́ pa ẹ́ dànù ní ta ló ń pè ní dispatch rider? Ọ̀gbẹ́ni sún lórí iṣẹ́ àjàre. Wèrè lélẹ́yìn wèrè ní ẹni ò gbádùn orí ẹ̀ dàrú orí ẹ̀ burú ni. Ta ni dispatch rider? Ọ̀gá náà bẹ́ẹ̀ sọ. Màá gbá etí ẹ̀ ojú ẹ̀ fọ́ òrí picture ojú ẹ̀ ayé ẹ̀ fẹ́ ojú ẹ̀ fọ́ òrí fọ́tò ni. O pupa bẹ̀rẹ̀ àṣàpá ti mú ẹ̀sìn orí bẹ́ẹ̀ nínú fọ́tò ni. Olórí burúkú olòṣì. Ó ń gbẹ́sẹ̀ dànù jàre. Sorry ọ̀gá náà bẹ́ẹ̀. Kò fẹ́ dáa fún ẹni tá ló sọ pé sọ́rí ọ̀gá ta ló gbà ẹ́ síṣẹ́ tó lọ pé sọ́rí ọ̀gá. Jọ̀ọ́jàre wèrè wo ló gbé bàtà sórí bí? Ẹ̀gbọ́n ìyàwó olókó bàtà síbẹ̀ àbúrò mi ló ní ilé ọkọ àbúrò mi ló dẹ̀ nílé èmi mo kó bàtà síbẹ̀ pẹ̀pà lb. Ṣé ẹ̀ tún gbá tẹ́tẹ́ ń bì? Ọmọ àti ló fẹ́ máa bẹ́ sí mi ó lè ti jẹ mí gan ó jẹ bàtà yẹn tẹ́lẹ̀ mo tún gbà padà lọ́wọ́ ẹ̀. Ókè ó ti jẹ bàtà yẹn padà. Ó ti jẹ bàtà yẹn tẹ́lẹ̀ mo ti fẹ́ fi tíbi tátẹ́tẹ́ mo ti fẹ́ fi tíbi lọ lọ́wọ́ ẹ̀. Kí ló wí? Mo fẹ́ fi tíbi yẹn mo ti fẹ́ ó fẹ́ fi tíbi ilé mi ta tẹ́tẹ́. Olórí gbẹ́sẹ̀ lẹ́ wèrè ní sùúrù àbí wọ́n ní stone tí ìyàwó mi máa ń sọ. Kúta èyí ànọ́mì wèrè ànọ́mì wèrè. Ọ̀gá gbọ́dọ̀ mọ̀ lẹ́sìn. Farabalẹ̀ wèrè olórí burúkú ni ẹni ta ló làbò kí wèrè. Àdàmú ni Àdàmú ọ̀rẹ́ mi ni ọmọ Kánò ni. But ní sùúrù bó ṣe wà ìkan nínú àwọn ẹbí ìyàwó mi ni. Farabalẹ̀ ní sùúrù báwo náà ni mo ṣe ẹ̀dẹ̀ wà proud of ẹbí yẹn náà. Àwọn proud. Proud. Ẹ̀yin ti bẹ bí jẹ́ jìnnà o. Àmì tí ìfẹ́ bàjẹ́ náà ó sì kú díẹ̀ ó kú díẹ̀ kò bàjẹ́ tó ẹnì bèrè lọ́wọ́ àbúrò mi ó kú díẹ̀ kò bàjẹ́ tó ó ti bàjẹ́. Afa lórí bí Àdàmú who are you what are you here for? Well, wallahi Allah oga my name na Adamu I am the reference security wallahi Allah so this one na my friend Stan Akwata kai wallahi Allah so I am here for interview I want to do interview I want to do your security permanent if then I come I die Allah wallahi I am very olórí burúkú ó ti dé ṣá ìbò sọ pé ò ní wálé ni mọ́ kí ló wá ṣẹlẹ̀. wèrè kí ló ṣe é ṣe o gbádùn orí mi yẹn gbọ́gbọ́ kí mi wàá fọmọ kọkọ ló wà lórí ìdúró. abeg forget that one. jọ afa kí ló ṣẹlẹ̀ ṣé ẹbí yín ni. Calm down as e dey like that na my elder brother be that e dey yarn so. na our security na him be this. wallahi Allah thank you madam God bless you. wàá ṣeré. Afa nísìnyí mi ti sọ̀rọ̀ security what I'm saying now is this one of your family. Can't you hear what I'm saying? This is my elder brother ẹ̀gbọ́n mi. ṣe bí mo ṣe mú ọmú yẹn bí mo tààrẹ àti ní mi ò mọ mọ́ igbó mo fi fọmú lẹ̀ òun ràn straight on bẹ́ẹ̀ ni. ìgbọ́n tó ń sọ báyìí kò tí mo gbó láti 2 years. Igbó mo fi fọmú lẹ̀ igbó ló jẹ́ kó fọmú lẹ̀. ok wọ́n fi ewé igbó ra orí ọmú fún ẹ kó lè fi gbó lẹ̀ kó lè fi ọmú lẹ̀. bó ṣe wà nìyẹn.
Báwo ló ṣe wà proud of irú ẹbí báyìí? Why I no go dey proud of my elder brother? Please calm down. Like ẹbí lélẹ̀. Of course. Family member. My blood brother. Ẹ̀gbọ́n mi ẹgbà síbẹ̀. ẹ̀jẹ̀ aláyé mi. Tó bá padà gbá mi ògún máa pa straight yìí. Ajé o lè ti bí. Ajé mo lè ṣọ̀kọ̀ náà máa try me. No dey talk to my elder brother like that again. Hello, èrè ni ẹni calm down. Me like ẹ. Máa ẹ̀kọ́ mọ̀ pa máa ń jà sóhun wáìnì. Máa ẹ̀kọ́ mọ̀ pa máa ń jà fẹ́ máa disgrace lójú ẹbí. Yeah, no vex. Ṣé máa wáìnì ni? No vex. Calm down. Ọ̀gbẹ́ni ilé ti bẹ̀bí jẹ́. Báwo ló ṣe máa proud of ẹbí burúkú bí? Don't do. Na my blood brother. Calm down. Jẹ́ sọnù mi kí tó kó tó sọ̀rọ̀ sóhun wáìnì. Mo ti gbọ́. Eléyìí ò ṣe bí gidi o. Afa ó máa dìsóòdè lè rẹ bí eléyìí ò ṣe bí o. Ó ti yí ẹ. Eléyìí ò ṣe ẹbí. Máa ṣe anything pẹ̀lú eléyìí mọ́ eléyìí olórí burúkú eléyìí ò ṣe ń mú mọ́ ẹbí gan. In fact bó ṣe wà proud of eléyìí àti ẹbí. You dey do too much o. Baby. No dey insult my elder brother like that o. O fi ọgì mi lé ní. Dey do too much o. I no like am. Make dem no know say we dey always fight. I no dey like am. Baby come. No dey do too much. Wetin dey work you? How you dey? Kí ló ṣẹlẹ̀? Baby kí ló ṣẹlẹ̀? Afa kí ni wèrè? Hello bye. So fẹ́ lọ kí ló ṣe ẹ̀ tó fi gbàgbẹ́ orí ẹ̀ burú. No, wá jókòó sí. Jókòó padà sáyé ẹ̀. Kí ni kò ṣe fún wa láì? Jókòó padà. Ẹ̀gbọ́n mi ẹ jókòó náà ẹ farabalẹ̀. Ó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn pé security á ní wèrè. You no dey hear wetin I dey talk. Na our security, new security be this. Security ni. You no be wèrè. Your name na Adamu. As I was a verify security. Your life is very, very connected. Hello. O fẹ́ gbèpè. Èmi ò fọ́ fún tọ́ọ̀gì o. Èmi ti ṣe tọ́ọ̀gì kẹ́yìn tó ṣe o. Ẹ̀gbọ́n mi. Afa calm down. Wèrè ni ẹ̀. Mo sọ lójú nǹkan lórí burúkú lọ pé. Ìwọ náà ó ti tó wetin dey work you. Ọmọ máa ń jà sí. Calm down. Hello mọ̀kàn tó ṣẹlẹ̀. Ó sọ fún mi pé a lè gba security tó bá ti tọmọ Hausa. Hausa dẹ̀ wà nílé. Hausa ni wèrè. Mo change mind. Farabalẹ̀ baby farabalẹ̀. Okay. Mo lè ti sọ experience tí mo ní fún ọ dẹ̀ promise mi pé a ní gba Hausa baby má tàn mí baby come. Tó bá yìí jẹ́ máa padà darí jẹ náà. Èyí jẹ́ ní kò sọ. A ní ìdílé. Tí wọ́n á fẹ́ fi ṣe. Báwo lè jẹ́ baby? Okay. As you don calm down now. Man no lie give you. Na my ex be this. My ex too. Ayé ẹ ti bàjẹ́. Ẹ̀sà. Ex o, no be current. Ex. Ní sùúrù. Okay. Ex ẹni wèrè. Kí ni tó wẹ̀ ṣe lọ́wọ́ ẹ̀? Mo ṣẹ̀wẹ̀ tán ni. Ẹ fẹ́ ṣe àbí? Ṣe báwo? Ẹ fẹ́ ṣe. Ṣe ẹni tí ń gbọ́. Hello baby má parọ́. Ẹ fẹ́ ṣe. No do anything. Tó bá màá ní kí èpè mọ́ ẹ tó bá sọ̀rọ̀. Mi ì fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ. Wà àwọn sẹ́fẹ̀ fún ẹ sẹ́mi ní kẹ́kẹ́ wọn ni. Èmi pírítẹ́ẹ̀dì ni láti fún jà ní o táàbọ̀ kí o. Sọ́gbà wà tọ́mi. O rẹ̀ gbẹ́wẹ̀rẹ̀ ìdẹ́bẹ̀. Sẹ́mi ní yára náwó tó ń ṣe báyìí. Wá káfíìsì lèmi o. Ṣé ní mo ṣe àdọ́pì ìyàwó mi? Ìgbéyàwó pa àwọn káfíìsì ni o. Ikú pa máa ń yàwó òfin wa. Ọlọ́run fẹ́ bá tiẹ̀ jẹ́ fún mi sá. Ok kọ́tìsì ni ẹ. Lágbára Ọlọ́run. Kọ́tìsì ni ẹ. Ọlọ́run. Ọmọ ìyá mi. Abẹ́ẹ̀ni ẹni àbẹ́yẹ. Méjèèjì lè yí ṣe wọ́n ni wọ́n ṣe é bẹ̀. Kò ní dáa fún ẹ. Ó ní sọ́ríire. Ó ṣe méjèèjì. Ó dáa kò sí wèrè. Now màá jẹ́ kó yí ẹsẹ̀ tó bá jẹ́ kọ́tìsì mo mà bú ibẹ̀. Mo dẹ̀ mọ Samilari. Ayé ẹ ti bàjẹ́ bẹ́yẹn. Ṣọmọ Samilari lóòótọ́. Ó máa ń wá síbí báyìí gan kí ló ṣe ẹ́? Samilari máa ń wá sí. àlàyé já sẹ́tù àjọ wà ní ìgbòmọ̀ kó dáyọ̀ mọ̀ tó yàn. Tọ́lá wo ibẹ̀ tó ń wò yẹn máa bẹ yẹ ní ilẹ̀ gbé fún. Wàá rí Sàmìlárì náà ẹlẹ́gbọ̀n àgbà yìí. Kò lè gbà kan tì lọ́wọ́ ni ó ti yẹ. Òkúta ìwé tó mọ̀ bá a pò wèrè bí tẹ́ká sẹ́tù ẹ̀ àmì kébìrì. Sórí hello ibi tó sọ́dọ̀ yẹn ti tó gẹ́gẹ́. Èmi ò ń báyàwó tèmi jà o bébì adùn. ìjọpọ̀ bọ̀ náà àwọn àlàyé dúró ọ̀sẹ̀ pé fún un. ọbẹ̀ tí orí burúkú ni wá. ọkọ mi eléyìí. Ilé tí wà á ti ẹ jẹ́ ẹ pálẹ̀ sí ọmọ mi máa yẹ bẹ́ẹ̀ tí ẹ o. You enter me. Calm down na my husband be this wetin dey work you. Aláwọ̀ mo bá ẹja mọ̀ náà ṣe ò ní ìṣù. Ìwọ kan ní kò wù ní ìṣúra ẹ̀ kémi kẹ̀kẹ́ lé. Ẹ kò sí wàhálà Samilari máa dẹ̀ tẹ̀lé yín débẹ̀. Samilari máa tẹ̀lé yín débẹ̀. Aláwọ̀ mo bá ẹja mọ̀ sẹ́. Ẹ máa lọ lé yín sẹ́. Kí Samilari máa tẹ̀lé wa ní kí máa lọ báyìí fóun tẹ̀lé. Máa lọ sẹ́. Èló lẹ gbaṣọ yìí má parọ́ èló lẹ gbaṣọ yìí. Èló lẹ gbà.
máa lọ tètè lọ́dà jábà lọ. ó máa ti wọ́n lọ́dà padà. Àná mi kájẹ tó. nísòro ṣáà ti ṣe ṣá. a ṣe ẹni tí mo ṣe wẹ̀ tọ́ ni. tètè má bọ̀. wọ́n ní kí ìyá ẹ̀ jókòó. bigtomi. tómi ni farabalẹ̀ tó ń ṣe ẹ̀ka. ìdí títí pé ni ìyá ọmọ ògbóró ṣáàmù oníbi máa ń pè ìyá ẹ̀ tẹ́lẹ̀. tómi ìyá ẹ̀ lọ jókòó wọ́n ní kó jókòó rẹ̀ jókòó sórí bó ti ń dalẹ̀ báyẹn tó dẹ̀ mọ̀ wípé ọ̀dàlẹ̀ balẹ̀ lọ àwọn má dalẹ̀ lápáwọ́ ṣe ó yá má wọ̀rì á ti ní kó jókòó ti jókòó mi máa lọ bọ̀ ìyá ẹ̀ kó máa gbénu léyìn ni má jáde mọ́. ṣùgbọ́n pé bìlíìfù wọn ni wípé bóyá tí ẹ ò ní bá ṣẹ̀ ni màá máa bá jà. bébí a lè jà o. bébí a lè jà o. wèrè ní ẹni. èmi ni ìyá ẹ̀ ṣe. wèrè ní ẹni fẹ́ dalẹ̀ mi rú mi. kí o ṣe kúrò bí náà. ìyá yìí ẹ̀ ṣe lábíyù níwájú èmi. Sáláìfẹ̀ ló ṣe ẹ̀. Farabalẹ̀ jáde ló ṣe ẹ̀. Wọ́n lè wá ìkọ̀. Jábà lọ. ẹ má lọ. Fẹ́rí máa lọ bọ̀ ìyá yín ẹ má jáde mọ́ o. Tí bá mú ìyá yín tàbí bá kọ́ lọ crayfish lásán, máa ní kó ṣe nǹkan ńlá fún ìyá yín, máa ní kó gún gbogbo òdì ìyá yín, máa ní kó sọ̀kù ìyá yín kó sọ di fèrè. Ẹ má wọrí, bàbá ìjà máa lọ. ẹ rántí mú dáìsì yín dání. Ẹ̀gbọ́n mi máa pè é má wọrí. Afa má wà bímọ o. Ó ṣe pàtàkì má wà bímọ o. Hello, I no get kulu for you. Ayé wa sẹ̀gbẹ́ fẹ́ bàjẹ́ ni. Kí ló ṣẹlẹ̀? Bámi jà létà. Orí ìyá yín tí ò pé ẹ máa pè. Wèrè tó tún yọ fírémù lọ lórí burúkú wèrè kó lọ jẹ́ lọ́ta. Tí ẹ gba fírémù ìyá ẹ kò tí ẹ fáìn. Wèrè. Baby, I don't like what you do. What's that? Mo ti mọ̀ pé kò sí kó má gbókùnrin wálé tí n bá lọ fún days. Òun ló jẹ́ kí n fi ń bọ̀, mo ti mọ̀ pé ààrẹ ò lè balẹ̀ débẹ̀ yẹn, baby. Oh wait, baby, don't you believe me? I believe you. You don't trust me, eh? I trust you. We didn't do anything. Mo mọ̀ bọ̀ ká ní pé mo pẹ́ dé, ẹ máa ti ṣe nǹkan. A lè ṣe anything. O ṣáà rẹ̀ gbọ́n mi. Kí ló wá ṣe? Ó ti jòkó náà, ó ti feel relaxed jù náà. A lè ṣe anything, má fọ. You no trust me ni. Why you dey do like that? I no like am na. I be your wife, you suppose dey trust me. Normally, o ti mú tó wẹ̀ dání, I dey tell you say oga, we no do anything, forget am. Normal, baby, mi ò trust ẹ rárá. No. Mi ní parọ́ fún ẹ, mo ti fẹ́ ṣe normal. Ló jẹ́ ń bọ̀ sẹ́. Ṣe bọ̀ ìwọ o máa travel for days, you go just go for like 2 months, go for like 3 months, you know say I no be stone. Baby, níbo ti yá wèrè mi lọ 3 months. O lọ 3 months, 2 days, baby, àṣẹ 2 days níjọ 3 months. But you know say that time wey we newly meet, na every minute, every second we dey do am, we dey do ta. So wetin dey I go dey do like that. Ayé mi, àlẹ́ máa travel. No problem, if na so, no problem. Lórí burúkú, why no tell me say you go come today? Bẹ́ẹ̀ ṣe ní tọ́gì tó tún máa ń ṣáṣe. Ẹgbẹ́ yẹn lórí burúkú ni níran. Mama, you dey mad. I say no dey abuse my elder brother like that. I no like am again. You know say I too dey vex. My blood dey hot. Calm down, baby, calm down. Báwo lè ṣe nírú ẹbí bẹ́ẹ̀ ni? My elder brother, I dey proud of am as he dey like that. Yes, as he dey like that, you dey proud of me. To na 50-50, ó ti yẹ bẹ́ẹ̀ yẹn. Ẹbí pẹ̀bí jẹ́. Exactly. Ìdánù ẹbí. Baby love you. I love you too. Wetin you buy come for me?